Kasara Uncle Yemi mo gbọ́ láàárọ̀ ní pé ìkan lára àwọn mínísítà búburú sọ pé Boko Haram deserve not to be killed. Àmọ́ Boko Haram lè máa pààyàn. Wọ́n lọ sí Èkìtì rán báyìí àmọ́ tó kidnap ọba náà wọ́n ti kidnap ọba lẹ́kìtì. Wọ́n kàn ṣe wọ́n dà lóru. Ṣé mọ̀ pé ọ̀gbẹ́ni tó sọ bẹ́ẹ̀ rárá ó yẹ kó ti resign. Kò tí mo ṣe fẹ́ kẹ̀ ṣe acting president ni àmọ́ búburú gbà fún yín. Ó dẹ̀ ti dé náà báyìí sí wọ́n tún béèrè lọ́wọ́ ẹ pé kí ni way forward nínú gbogbo insecurity pẹ̀lú kan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Bàbá sọ pé continuity to print, to steal, to terrorize. Kò ní dà fẹ́ni tó yọ brain box búburú. The man is gone. Wọ́n ti lọ tipẹ́tipẹ́. Ẹ ṣáàjọ èèyàn ọmọ Nàìjíríà ẹ jára yín kò sí security anywhere o. Kò sí security anywhere mò ń sọ tèmi náà tó fún yín rà báyìí o. International airport wọ́n tún pààrọ̀ ọ̀run ẹ̀ wọ́n pààrọ̀ ọ̀run ẹ̀ lánàá. Ọlọ́run ló mọ̀ kàn mo mọ̀ pé náà dédé lọ ní international airport. Ìṣídà kó yẹ pé wọ́n gbé owó wọlé àbí wọ́n gbé owó sálọ àbí wọ́n ti sáré ṣe scam kan láàrin. Iná ò lè dédé lọ náà bẹ́ẹ̀. Wọ́n tún máa sọ̀rọ̀ wọ́n complain pé Germany gbé Twitter office lọ sí Ghana. Ṣé Nàìjíríà ló yẹ kó gbé wá pẹ̀lú insecurity tó wà ní ibi? Wọ́n gbé wá sí Nàìjíríà kó di pé wọ́n lọ jí ẹyẹ tó wà lórí Twitter. Àbẹ́ mọ̀ pé Nàìjíríà kò sí nǹkan ló ṣe fún bí. Ọ̀rẹ́ Germany ẹ má gbé kiri wá bí for now ìlú ò tí dára o. Ẹ bá gbé wá wọ́n á jí ẹyẹ tí wọ́n bá jí ẹyẹ ń bẹ̀ náà. Wọ́n á ju missile sí company yín. Àwọn bad government of má jẹ́ kí n sọ òyìnbó tí mi ò gbọ́ dáadáa náà jàre. Government of misplaced priority. Thank you. Àwíyá.